ẹ dákun mo fẹ́ ṣe làákàyè ṣé ìṣe pé ẹ sì yàn mú torí ẹni tẹ́ ẹ mú tẹ́ ẹ sọ pé ń jalè yìí ọmọ bá ní. kábíyèsí ìlú yín àti ìlú tẹ̀yìn wá yìí àjọ ń jalè. èmi kábíyèsí ẹni fún ìkọ̀kọ̀ nínú ẹ̀yin olórí burúkú olóyè tẹ wà tẹ́ ẹ wá. àṣẹ. ó jẹ́ wèrè sábà tẹ. wá ọjọ́lá tó wà lọ́wọ́ mi. ọjọ́lá tó wà lọ́wọ́ mi. máa sọ fún ẹ wípé àgbo ni wọ́n fi wẹ̀ mí dàgbà kókó. wọ́n jọ mí nú kòkó ni. tífù ni ẹ tífù ni ẹ. mi mọrú èèyàn tó lè jẹ mi mọ tó wù kó lè gbé mi mọrú ọṣẹ tó lè fi wẹ̀ kódà kí wọ́n ti fọ́ ìkòkò òrù mọ́ lórí rí mi mọ tó fẹ́ dì mọ́. àfàlẹ́ mi náà ṣe o o ti gbóná gan o. abẹ́rẹ́ alọ́kọ́nà òkun tó di tó bá dí gàgà tó dí gèdè tó lógíní lẹ́dí yẹyìn àtòkò ìmọ̀bọ̀. màmá ẹ̀rí pé gbogbo ẹ̀rí dẹ̀dẹ̀rin ẹ̀rí pé gbogbo ẹ̀ ṣáyìn ọ̀rẹ́ o ẹ ṣáṣe òun náà rè ṣé àpapọ̀ jọ sí inú mi dẹ̀ dùn wípé àgbàlagbà níyẹn ẹ̀dẹ̀ ti ṣe bí àgbàlagbà ẹ ti wá bẹ̀ mí lẹ́yìn ẹ ti ní kí n má bínú gbogbo àwọn èpè gbogbo àwọn ìbínú tẹ̀ bí ẹ ti bẹ̀ mí. lẹ́yìn ò bá gbàgbé ọ̀rọ̀ àná kò ní rẹ́ nípa àbáṣeré gbàgbé yẹn ti dàbí ẹ̀yìn tí kò fi sọ. òun náà la ṣe gbára wa ṣeré ilé ẹ̀mọ́ bẹ́ẹ̀ ṣe máa tẹ̀lé nínú ilé ọ̀la yìí. mo mọ bí ṣe máa tẹ̀lé ohun tó bá ṣẹlẹ̀ ní ẹgbẹ́ mọ́. èyí tẹ́ ẹ jókè bẹ́ẹ̀ ṣe yọ̀wọ̀ lé mi. àbí bẹ́ẹ̀ bá nìkan tó jọyàn lójú tí ò dẹ̀ ìmọ̀ tó ṣẹlẹ̀ èèyàn á ṣàṣe bẹ́ẹ̀. ó ti kán sẹ́nu ó dẹ̀ ti kán sáyà. àwọn tó fọ́mọ yín níṣẹ́ tí wọ́n gbé mọ́tò fọ́mọ yín tó fẹ́ yìí náà lówó tẹ́yìn náà dẹni tó ń lé ATM card. àwọn náà gbé àwọn ní o tọ́lọ́mọ yìí máa bá wọn ṣiṣẹ́ odindi oṣù 8 láàrin ọdún wọ́n fi fún ní mọ́tò tó náà fẹ́ kó máa ṣe fòfòfò káàkiri àwọn náà fún ilé tán fún rẹ̀. àwọn ló fún wa ní. mo ṣoríire o. Ègbè Òbà Ègbè Òbà. mo ṣoríire o. ẹlẹ́dàá mi mo dúpẹ́ o. èmi tán láyé mi. ó ti wá dá a báyìí. mọ́mí kò tún tọ́ síbẹ̀ ọ̀ látẹ̀lé lọ èmi ẹ̀yin ẹ̀gbọ́n mi àti ọ̀gá jòsìn láti tó máa gbé ní gbogbo ilé. ó sọ bẹ́ẹ̀ ìyẹn ló múnú mi dùdù pé ọmọ yìí adó ò ní sórí burúkú. àmín. wọn ò ní wá ẹtì mo ti mọ̀ pé láti gbọ́ tí mo ti rí ẹ òun ló kì í ṣọmọ tó máa ń mara bò òun ló kì í ṣọmọ tó máa ń fi ara mú òrè jẹ oore tó ṣe fún mi kò ní bàjẹ́ fún ẹ o. mo ti mú master bedroom. bẹ́ẹ̀ ni kò ní bàjẹ́ fún ẹ náà torí mo mọ̀ pé ńlá ló ṣe bẹ́ẹ̀ tí ẹ ò ní dàrú gbogbo omi tí wọn náà bá ń dé bàbá àná pàdé. àbẹ̀jẹ̀ fi bedroom lé wọ̀nyí. ọmọ máyì tí fi bedroom. tó yọ pé mo gùn ibi master bedroom lókè ni mo mọ̀ ibẹ̀ yẹn fẹ̀ dáadáa. ibi yóò tiẹ̀ ṣáàyè ẹ̀ kò mọ tó sọ ni. ẹ̀yin bẹ́ẹ̀ màmá ní ìgbẹ́ wà. ó ti wò sórí irú bíbá obìnrin nìkan ló yẹ kó wà láàyè yìí ṣó ti yẹ ó ti ṣoore lágbára Ọlọ́run àwọn ìwọ náà bá láàánú pàdé ọ̀nà àbáyọ á wà fún wọn náà ìwọ náà máa ṣe oríire torí oore ló ṣe mí o ẹ̀gàn nìyẹn ó ṣe mí lóore tó pọ̀ wọn náà dẹ̀ mọ̀ pé mo mú oore mo dẹ̀ dúpẹ́ àmọ́ pé kájọ wá wà ń bí ó ti wò obìnrin ló gbọ́dọ̀ wà ń bí àti pàápàá Josie ọmọ mi yìí ó nílò mánéjà àbí kò nílò mánéjà ẹ̀gbọ́n ẹ̀ ló máa ṣe mánéjà ẹ̀ torí ẹ̀gbọ́n ẹ̀ kàwé orí ẹ̀gbọ́n ẹ̀ dẹ̀ pé dáadáa ó kàwé débi tẹ́ mo rúparú sẹ̀ síwèé wọn pé kọ́ kàwé àwa mẹ́tẹ̀ẹ̀ta lájọ máa gbé inú ilé. ẹ mọ tó ṣẹlẹ̀ kí ni ìgbà tẹ́ ń sọ̀rọ̀ yẹn mo wọ́pọ̀ rò pé art níbo yóò ti ń bá yín ṣe láti ilé kó tẹ́ pé action fún yẹn yìí náà ti ń ṣeré díẹ̀díẹ̀ ẹ ní pé mi ò lẹ́tọ̀ọ́ àti máa wà rúbí. ọmọ tí ò mọ bí tán ń pè 360 ọmọ tí ò mọ bí tí kámẹ́rà ń dojúkọ tí mo re láti ilẹ̀ kéékèèké
ó wá débi tó dé ìsẹ̀ lémi kọ́ ni màá ṣe mánéjà mọ́ mi ò sí re jẹ́ kọ́ lọ́hùn sọ ẹlẹ́sàn tiẹ̀ kó ráàánú tiẹ̀ pa. ọba ṣó ń gbọ́n tí yẹn ń sọ ẹjọ́ tó lọ lọ́hùn mo ti wá di wípé mo ti ń rùn tí ń bá rùn kí ló jẹ́ fi ní mi ò lè gbèrú bí. mo ti wá di wípé jọjọjọjọjọ ṣé kúrò níbẹ̀ kúrò bí àwọn staff ẹ̀ yà fọ́tò mo ti wá dàbẹ̀. èmi ò sí nínú bí iṣọ́ ìwọ. iṣẹ́ eré tó ń ṣe yẹn ó ti kó sí ẹ wọ́n fẹ́ lọ́wọ́ gbogbo àyíká òkè. wá bí ọba wá bá. aṣẹ́jì àtijọ́ àtọmọ yìí méjèèjì ẹ ti pa ẹ̀ ti kún ẹ fẹ́ fòrè sú mi àbí gbogbo bí mo ṣe rí ẹ láti ilẹ̀ tó fi débi tó dé èmi ò lè láǹfààní àti wàhù bí kódà kó jẹ́ bọ́sikọ̀tà lẹ́yìn èmi ò lè sin bímọ àbí kò sí wàhálà mo gbé fún yín tó bá jẹ́ bọ́ ṣe ń ṣe nìyẹn ẹ jẹ́ kájọ máa wò kò lè ní sí management kankan tó máa sọ pé àwọn orí mi pé mo ní gbogbo yìí àwọn fẹ́ kí n wá ti bẹ̀ àbí kò sí wàhálà bẹ́ẹ̀ ṣe ń ṣe nìyẹn àyà flat ẹ̀yìn flat mo dàbí one kò sí tó fẹ́ rún kò sí tó fẹ́ tẹ̀ kò sí tó fẹ́ gbẹ́jọ́ kò sí wàhálà ọlọ́run á ṣe tèmi ní àwọn òní lọ́kì kò sí wàhálà tẹ bá wò létò ẹ bá mi ń ta ìjọ. No, me too. Okay, sir. Hello, Kemi. Alpha. Well, I do them in the shoot anything. Eh? Oh, good. Oh, today I get first bank, Abi. Okay, my dad is to worry missing. So you go. All right. Aremu. Alpha. Same for this one, my brother now. Show the film director. Adjustment for those line. Why go and put the props? Sim, esse é uma coisa que vai fechar adjustment com o que ele tô calando em fama em Yoruba. Vai quebrar com o adjustment. No, ele já caixa kitchen sem first. Okay. Okay. Content. Your mama will send a veil and she put the props in. Kilo kitchen la veille, so there ni props ọbẹ̀. Olóbẹ̀. Olóbẹ̀. Okay, sir. I'll get it. Alpha Femi, show you check on camera. All right. Okay, merci. To show you dudu. Lọ to no koko fucking lọ. Ẹ wá ṣe send a veil and olóbẹ̀ nu. Oligin. Ọbẹ̀ tó máa jẹ. Ọbẹ̀ jẹ woni. Èmi kọ́ na ẹ wo sin o. Ṣé any script na PM. Okay, kí ló yẹ kí n ṣe báyìí. Ẹ máa fún mi lówó tó máa lọ fi get ọbẹ̀ tá máa ṣe. Hello. Ẹ fún mi ní 15. Bí mama ṣe nìyẹn. Kí fún 15. Wàá ra màdà mẹ́rin o de ko actor máa jẹ méjì kó lè jẹ lẹ́yìn sin. Nǹkan tẹ́ ń sọ yé mi PM. Kò lè yẹ. Wàhálà kò lè yẹ. Nígbà tó bá sọ pé fẹ́ gba 15, ó fẹ́ ra àmàlà bẹ́ẹ̀ bá bí kò sọ pé fẹ́ ra. Wàá rẹ̀ bá mẹ́rin de ko cast ní jẹjú méjì lọ kó dà. Ìran ayé gbogbo yín plus ti bàjẹ́. Tó bá yẹ pé nǹkan ẹ̀kọ́ ni fẹ́ jẹ sọ pé mẹ́rin ni. Kó lè parí ẹ̀ kó lè ká bàlà méjì kó lè jó de gbó oúnjẹ. Èmi PM. Ṣé gbogbo bàbá bẹ̀ jẹ méjì rí? Èmi PM. Gbogbo record mi ní industry kò sí èmi mi mọ mi orí set rí. Irú ẹ̀yin PM lè máa ṣe irú ẹ̀yin props àbíkílẹ̀ polo bu para mo ń bọ̀ jẹ́ dákẹ́ mi ló kẹ́mi ti dé bá a ṣe gẹ̀ẹ́sì fún kẹ́mi jàre bó ẹ lọ ṣiṣẹ́ wàhálà mi ń ṣe night o tí 2 o'clock lóru bá ti lù mo fẹ́ lọ sùn ní o mi ń ṣe night o o kẹ́mi wọ bọ́lẹ̀ kóhun lọ páàkì síbẹ̀ yẹn wọ bọ́ sàlẹ̀ báyìí wọ bọ́ sàlẹ̀
bẹ́ẹ̀ máa ṣòṣì nìyẹn agbádá rẹ̀ lómi ìfi ránṣọ àbòsí agbádá wọ́n páàkì síbẹ̀ ìjà ọmọ ológo 4G yàrá máa lọ láǹtì ẹ o kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe sí ẹ rí ọgbọ́n kankan dá sí ó mú wa padà rẹ ọmọ rí ọmọ ológo tó ìwọ alábòsí kò síbi tó fẹ́ dé tó bá ṣe ń gbẹ́sẹ̀ kan máa ṣubú ni olórí burúkú ni wọ́n. Alpha, báwo ni Johnny ẹ ṣe kò stressful? I'm fine. Next thing yẹn ọ̀n pa máa tún ní ìdí app. Mo kí ló tẹ́ ìfẹ́ lórí rẹ̀ sójú tó lórí burúkú gbogbo yín ni. Ẹ jẹ́ pé mo bá kásì mi sọ ẹ̀dẹ̀ ní sókè kí n ṣe gbẹ̀ kọ̀ọ̀kan tí mo fẹ́ gẹ́ra mi sílẹ̀ jọ ni. Lórí change. Change kí ni mo rà tí fẹ́ gba change? Kí ni mo rà? Arẹ̀mú ò ní kúre. Olùṣe aláìbàjẹ́ ìyá ló máa bá mẹ́ bó ṣe wà rẹ̀ tó bá ti sun abẹ́ inú sun ipò kò dé mi kọ́ director mi nìyí kí director àwọn ọlọ́jọ́ kò sí mọ́tò wọn yẹn. Oh, hi director. Ó máa lọ kí wọn ní wàá lọ kí wọn. Ọmọ kan Alpha. Ẹ má bá wọn fà á ọmọ bọ̀ tí ò ń kíyàn jù báyẹn lọ ẹ wọn ń sọmọ Nàìjíríà èèyàn kàn gbé Ìbàdàn dàgbà nǹkan tó ní sà bọ̀bọ́ yìí máa lókìkí ju Jésù Kristi lọ ojú wa ló máa ṣe. Mo ti kí wọn náà mi lè kí wọn jù báyìí. Check out lọ. Ah, dábàá. You know I don't care about that. I don't care about anyone. Máa ṣe ṣe tí ó mú yẹn. Owó jẹ wá dà. Ẹ wá. Arẹ̀mú! Ẹni tó ń ṣe yín màá lọ sí ọkùnrin bẹ́ẹ̀ fẹ́ lókè gíga lọ bí mo mọ̀ Arẹ̀mú! Ó yá wọnú bẹ̀ lọ. Sá wọnú bẹ̀ lọ. Ẹ jọ̀ọ́ ṣìwọ́. Ṣé mi ti sọ fún ẹ pé tí mo bá gbéṣẹ́ fún ẹ nínú ilé kó máa ṣe kíákíá? Ẹjọ́ nǹkan tẹ́lẹ̀ ti ṣe náà mo ṣe mo sì gbà pé mo tọ́ ayọ̀ sílẹ̀ ní ẹjọ́ máa. O ti gbà pé o tọ́ ayọ̀ sílẹ̀. Ló ṣe wá jó aṣọ mi àbí? O ti gbà. Oníṣẹ́ṣe. Ó ti bó ṣe wà gan, ó ti fáìn jù fọmọ ọ̀dọ́. Sórí kìíní bíútì ẹ̀yẹn. Mo bá fẹ́ jẹ́. Kí ló ṣe? Ṣọfẹ́ bàbá mi dúràgì ni. Ṣọfẹ́ bàbá mi dúràgì ni. Bàbá mi dúràgì fún mi dára. Kí ló ṣọ báyìí? Wọ́n ṣe lẹ́yìn bàbá mi fún mi. Bàbá mi fún mi. Ta ló ṣe plọ́tì kókó fún ọ̀bẹ ìgbé lọ́wọ́? Ṣé mo ṣe plọ́tì yẹn fún ẹni? Ṣé mo ṣe plọ́tì yẹn fún ẹni? Excuse me. I was just acting now. I was just acting. You were just acting. Ẹ máa wo bá àtò. Ṣé bá acting ní anything ló lè ṣẹlẹ̀? Òṣì ló ṣẹlẹ̀ sí ẹ. Ṣé o ti bá fún ẹ nìkan pé kó pa? Wàá lò wá sí ni kó yí pa. Àbí olórí burúkú. Mi ò mọ̀ wípé ó máa gún lọ́wọ́, ó ní kó di ọ̀bẹ yẹn mú dáadáa. Director, ó dàbí pé ẹ wo mi bàbá nígbà tó wọ́n ti everything appear very real. In fact, everybody tó wà lórí set lọ ló treat. All look very believable. Ẹgbẹ́ èlé owó mọ́nítọ̀ ojú ẹ̀ ni mò ń wò. Kí ló dé PM? Ṣé mo ní kó jẹ́gẹ́lẹ́ ìwọlé? Àbójà wò ní sẹ́ni mọ̀ pé PA ni. Láti ṣe àgbébáàgì ń sè, òun náà máa bá àdàpọ̀ rẹ̀ látọ̀ alákọ̀ lòun máa máa hàtì ìta. Ṣébí ìkọ̀tà mi sọ pé ọmọ yẹn lè hàtì. Kò lè bá ìkọ̀tà mi kẹ́lẹ́ wọ. Mọ́mí, nǹkan ti ṣẹlẹ̀ o. Nǹkan ti ṣẹlẹ̀. Kí ló ṣẹlẹ̀? Mo ti farabalẹ̀. Bẹ́ẹ̀ ni báńkẹ́ ni. Nígbà tó yan fíìmù lọ́wọ́, ọ̀bẹ ṣe tí kò gé ni mà. Yé! Mo dáràn. Ta ló gún ọmọ mi? Ohun tí mo sọ rèé o. Mo ní kọ́mọ ìbá ṣẹṣẹ tíátà kó má ṣẹṣẹ eré yìí ó kàn kó gbọ́ o. Yé! Mo ń gbọ́, mo ti gbọ́. Báwo wá ni? Bẹ́ẹ̀ ni mọ́mí, hospital la wà. Ó dà, mi ní fojú sunkún kankan nù yín lágbára náà.
mo ti gbọ́ ṣe bí kì í ṣe àṣẹ púpọ̀ àbí kí n máa bọ̀ ni. Mọ́mì máa pè yín padà mà ṣe gbọ́ mò ń bọ̀. Yes ma, yes ma, máa pè yín padà mà. Yes ma. Ẹlẹ́dàá mi o. Má má jẹ́ fojú sunkún ọmọ, má jẹ́ fọmọ ara gbàrú ẹ̀ lórí àwọn ọmọ mi, má jẹ́ rí wàhálà lórí wọn. Eléyìí tó dẹ̀ lé yìí ó jẹ́ mímí náà. Olúwa má jẹ́ kọ́mọ mi bá lọ, má jẹ́ kẹ́mi ọmọ mi bọ́ sórí ohun tó ṣẹlẹ̀ yìí o. Kú mo dárùn, ní kó má ṣe rí mo sọ o. A mọ̀ pé bẹ́ẹ̀ wá ń dùn báyìí o. Àbí bí wọ́n fẹ́ gbà mú mi nì lórí ọmọ mi. Orí mi kọ̀, ẹlẹ́dàá mi kọ̀, mi ní fojú sunkún ọmọ. Sister mi, why don't you ṣe bẹ́yẹn now? For goodness sake, you're a star. You're not just a star, you're a big star. Ṣé wọ́n fẹ́ kí gẹ̀rọ yẹn máa fi yín catch trips ni? Ẹ dẹ̀ mọ̀ pé nǹkan táwọn journalist máa fi ta news lọ wá kiri. Kó tó rí nǹkan kan wá ti sọ di mẹ́wàá mọ́yàn lọ́wọ́. Fẹ́ kó máa kọ news nípa yín, àwọn èèyàn á máa rí orúkọ yín pẹ̀lú orúkọ gẹ̀rọ yẹn. Inú ẹ̀ náà á máa dùn. Stupid fame àti popularity tó wá máa kẹ̀tẹ̀ látara yín. Mi láìbẹ̀ yín ṣe yẹn fi sílẹ̀. Ẹ má bá pariwo àtọ̀. Àwa la máa mọ bá ṣe máa deal pẹ̀lú. But honestly, mo ní issue pẹ̀lú girl yẹn because that girl is nobody. Ta ló mọ̀? Kí ni nǹkan tó mọ̀ gangan? Ẹni tí ò mọ̀ àti tó jẹ́ pé wọ́n kàn force ara ẹ̀ ni. In fact, nǹkan tó wà glaring ni. Director yẹn gangan mọ̀ wípé kò mọ̀ àti. I don't know bóyá torí beauty ẹ̀ náà kàn ṣe wò pé òkè kọ́ máa pàṣẹ ẹ̀ mẹ́ because mi ò mọ nǹkan tó rí lára ẹ̀ tó fi ń lò sínú róò yẹn. Róòlù tó ń ṣe yẹn kò fitting síbẹ̀. Sentiment ni nǹkan tí wọ́n ń ṣe. Sórí mi tiẹ̀ wá really ní issue pẹ̀lú ẹ̀ mọ́. Tí ò bá ṣe stupid director yẹn, that man is a nuisance. Mi mọ nǹkan tí mo rà nígbà ẹ̀. Mi mọ nǹkan tí mo ṣe fún. Bóyá ó like mi stylishly ni tí ò dẹ̀ mọ bó ṣe fẹ́ sọ. Mi ì tiẹ̀ lè fẹ́rù èèyàn bá yẹn. Never in my life. Tó bá lè yí pé ó like mi ni, ṣé bí nǹkan tó máa sọ fún mi ni? Every time tí n bá ti pàdé ẹ̀ lórí set by bó ṣe máa ń ṣe bí wèrè nìyẹn. Ó kọ́ mo máa ṣe bí wèrè pẹ̀lú mi, mo máa ranjú, mo máa jẹ́ bí ẹni pé èmi àtòun àtijọ́ oníjà àti tẹ́lẹ̀. For what? Director yẹn òun stupid nípa ìlú bẹ́ẹ̀ tí ó sọ. But director yẹn kọ́ lè mi bá ní problem. Díẹ̀ òun yẹn kankan ní problem ni. Òun dẹ̀ ní business wa. You know what? There is a way we deal with that silence. Tó yẹ pé kò tiẹ̀ ní mú àtọ́. Yes, bó ṣe wà yẹn. Èmi ti ronú gba ìmọ̀ deal pẹ̀lú ẹ̀ silently ni. Òun kọ́ ló máa ṣe role yẹn. Yes. You know me now. Trust me. Máa deal pẹ̀lú ẹ̀ pàtàkì. Kí ló wà lára ẹ̀ gan? Kí ló rò pé òun jẹ ta ni? Kí ló já mọ́? Tó kàn ti funfun òṣì, ó lọ dá ipò sára, ó kàn wà kán funfun without sense. Kò sí nǹkan kan ní break ẹ̀ rí pé òun. But àbúrò mi, ká sọ tòótọ́ ìwọ nìkan ni mo lè sọ fún un. Ọmọ yẹn ní very lovely skin. Ó ní lovely skin. Sámi ẹ̀yin gan ti ń fọ́. No, just imagine the way you're talking now. Skin òṣìwò lóní. Tí ẹ wò tó bá yẹ pé ẹ fẹ́ rí bó ṣe rí, ó níbi tí mo lè mú yín lọ lẹ́yìn eléyìí tó yẹ pé tẹ bá lọ láàárọ̀ kẹ́ tó dé lálẹ́, ẹ ti máa dàbí tẹ̀. Yes now, àwọn míì mọ ibi tó ti rí negative orientation pé èèyàn láti funfun kó tó dé industry. Mo mọ àwọn tó mọ nílé kan tí òun àti ìyá bàbá ẹ̀ ń gbé tẹ́lẹ̀. Wọ́n ní bí ó pọ̀ dúdú ju àti kò tiẹ̀ wọ́n ló dúdú ju ìsàlẹ̀ pot lọ tẹ́lẹ̀. Yes, ẹ súnmọ́ dáadáa, perfume ló máa ń gbọ́n sára tó máa kọjá tí ẹ máa rò pé ara ẹ̀ ń ta sánsán. Ẹ wò, a máa dín pẹ̀lú ẹ̀kọ́ ìwà ṣòro. Ẹ má wò. Kò sí wàhálà, a máa dín pẹ̀lú ẹ̀. Èmi dẹ̀ máa dín pẹ̀lú director yẹn personally. Bó ṣe wà yẹn, máa lọ fẹjọ́ ẹ̀ sórí EP. Ó possible kó jẹ́ pé iṣẹ́ tó ń ṣe gan, wọ́n sì máa gbà lọ́wọ́ ẹ̀ tó máa ní kẹ́lòmíì kàn sí ní. Bó dẹ̀ ṣe máa gba iṣẹ́ ní industry tá a jọ wà yìí, máa fi hàn wípé kò ń ṣe kékeré ni mo fi jùlọ nídìí iṣẹ́ táwa. Máa jẹ́ kó yé pé ó bá mi nídìí iṣẹ́. Wọ́n bí àwa sídìí iṣẹ́ yìí ni náà. Òun ó forírìn wá ní ṣe bó wá kọ́ṣẹ́ ni àwa abínibí ni iṣẹ́ tó bí mi mọ́ ni tí mo mọ̀ nípa ẹ̀ dáadáa ṣíṣe ẹ̀kọ́ ni màmá mi ń ṣe ni òun kò rìn wá from nowhere kò tí ẹ̀ good gan pàápàá kò mọṣẹ́ kò mọ anything ó kọ́ ọmọ máa ṣe jábàjábàjábà mi ò àwọn tó ń kó fún gan mi ò mọ nǹkan tó rí lára ẹ̀ bó ti má dì pẹ̀lú ẹ̀ gbogbo àwọn marketers pátápátá ni màá lọ report ẹ̀ fún wípé wọn ò gbọ́dọ̀ máa kó fún ṣiṣẹ́ mọ́. Ìpìràn tẹ̀lé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o bó ètè tí wàá sún mi báyìí.
so ẹ̀kẹ́ ṣé wọ́n mọ̀ pé gbogbo nǹkan tó ń rí yìí ìlara ni ó mọ àwọn èèyàn tó fẹ́ dúró sípò tí wọ́n wà iṣẹ́ mélòó ló ti ṣe wo kìkì ẹ̀ wo ògo ẹ̀ wo bó ṣe ń tọ̀ ó dẹ̀ sì máa tàn jù báyìí lọ. má dá wọn lóhùn distraction ní gbogbo eléyìí o focus on your job tí director bá ní kò ṣe nǹkan kò ṣe tó bá tún mọ bó ṣe lè ṣe jù bẹ́ẹ̀ lọ tún ṣe director mọ̀ pé yes ọmọ yìí ó mọṣẹ́ ṣé o ti gbọ́ mi don't be distracted. ṣùgbọ́n àǹtí mi ìlara kẹ̀ kí tí ní kí tó ń fà lára ó ti sú mi ọmọdé ló ń ṣe é ṣé o mọ̀ pé àkókò gàgàrà kò kí n fẹ́ jẹ́ kí kékeré kọ ṣé wọ́n mọ̀ ni ìwọ ni wàá tẹra mọ́ṣẹ́ tiẹ̀ focus àbẹ́ òmò kan tó ń ṣe ṣé ìwọ o fẹ́ máa ronú nípa gbogbo ilé do you know how many people want this position? Do you know how many people want to be in your shoes, in your sport? Àbí wọ́n nìkan lórí máa ń pé o fẹ́ róòlù yìí ni. Wàá ṣiṣẹ́ wàá mọ̀ nǹkan tó ń ṣe. Ṣùgbọ́n mi kò yẹ ṣe lẹ́wọ́lẹ́wọ́. You understand me? Distraction ní gbogbo eléyìí. Focus. Mo ti sọ fún ẹ o. Mo ti sọ fún ẹ. Tẹra mọ́ṣẹ́ ẹ and you become a star. Mo dúró tiẹ̀ mo dúró lẹ́yìn ẹ. Ọlọ́run bá náà dẹ̀ dúró tiẹ̀ ó dúró lẹ́yìn ẹ. Mọ́mì náà dẹ̀ wà pẹ̀lú ẹ náà. Ṣùgbọ́n mi. àfi kọ́ ló ń ṣọ́ wa lọ́wọ́ eléni ni o ó ti sú mi. má jẹ́ kó sú ẹ wọ̀wọ́ ẹ ṣó ń dùn ẹ pẹ̀lẹ́ bọ̀ tó ṣáà ti lo pain reliever náà pẹ̀lẹ́ rọra pẹ̀lẹ́ ṣùgbọ́n má gbọ́n pẹ̀lẹ́ ga o àwọn èèyàn kò tán pé àmì pẹ̀lẹ́ ṣùgbọ́n. báwo wà ní honorable tó tọ̀lé lọ lánàá yìí. ó mọ̀ pé mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ pé mi ò ní interest gbogbo nǹkan tó ń fà mí gbogbo ẹ ni mo turn down because mi ò wá interested nínú gbogbo nǹkan tó ń sọ àti pé ṣo mọ̀ pé tẹ́lẹ̀ náà mi ì láì gbogbo àwọn orúkọ báyìí ọkùnrin ò ní gbé jáde tán kó jẹ kó mu kó wá ló yá kó wá ní bá ń ṣe o. ṣé èmi tí mo ní pé kò tẹ̀lé honorable ṣé mo mọ̀ nǹkan tí mo sọ ṣé mo máa rí inú náà lẹ̀ máa tiẹ̀ sí honorable ń ṣe irú èèyàn bẹ́ẹ̀ yẹn o anigé kò ń ṣe gbogbo honorable ní sugar daddy very nice man lẹni tí mo sọ yìí kò ń ṣe èèyàn burúkú wo ó mọ̀ pé school la wà ìwé la wà kà yìí and exam ló dé tán yìí so nǹkan tó wà important sí mi nìyẹn jọ. gbogbo ẹ̀ náà ló wá important sáwa méjèèjì àbí àṣà wà ṣeré. wọ́n ló mọ̀. ẹ kú ṣe o báwo ni line. ó ń lọ náà à ń kà ní. bí ọ̀rọ̀ mi ò lè tẹ̀ lọ́kùnrin jáde kó jẹ kó mu kó sọ pé ó yá kó wá ní bá ń ṣe òun are you okay with it? Yeah. And then number 2 NBT yẹn school our exam so better ní ká yọ kù. Okay sir, thank you sir. Ebudi. Yeah. Àpàṣẹ ti get it. Òun náà ni mo ṣàlàyé fún wọn sìn because straight shot ni director sọ pé a fẹ́ fi ṣe. So wọ́n dẹ̀ ní láti gbọ́ràn yẹn dáadáa kó má lọ gbé síra wọn. Tàwa ni ò tí gẹ̀ẹ́sẹ̀ ni wọn yàtọ̀ sí àti tí director fi kún àti tó wà ń bẹ tẹ̀tẹ̀rẹ̀ ó ní tí. Eniobanke ni because àwọn òwe kan wà ń bẹ tó fẹ́ lọ lẹ́nu ẹ̀ báyìí kó tó ṣẹlẹ̀ ni. Mo mú sọ pé wàhálà mo sọ fún director sórí èèyàn ní rọ́nà lẹ́kọ̀ọ́ máa wọgbó lọ. Mo sọ fún ọ títí mo dẹ̀ tún sọ mo tún sọ mo ní jẹ́ ká wá the right cast fún iṣẹ́ yìí ẹni lábẹ́kọ̀ ẹniyàn kan ní kinní kan ní ìgbà kan náà ọmọ táyé ti mọ̀ tó ti rí mẹ́tẹ̀ẹ́ kó máa ta fíìmù yìí ẹ jẹ́ ká lò wọ́n ó yàtọ̀ sí ọtí tó gbé mi wá ṣùgbọ́n ọdún tó gbé wá náà nísìn láti fi 2 hours tẹ̀tẹ̀ fún láìsí yìí tí ó bá ṣe pọ́pọ́lọ ẹ̀ kú pọ́pọ́lọ yẹn ti dọ́ta gan kó tó máa fún láìsí láti 5 minutes àwọn 10 minutes ó jẹ́ kó ti gẹ̀tẹ̀ náà nísìn kò gẹ̀tẹ̀ láìsí nísìn. PM a máa ní sùúrù náà ni nǹkan tó kì í máa ń yọ pọ̀lọpọ̀ èèyàn ni pé jẹ́rìí dìímọ̀ tá a bá ṣe rànjú mọ́ wọn sí ni wọ́n ṣe máa misbehave ní set kò ní yé wọn so tá a bá fẹ̀rọ̀ bá wọn lò àwọn náà máa deliver bá ṣe fẹ́ so wọ́n máa ní láti give wọn ní time ni. At what age ẹ ṣe máa ṣe pé máa fẹ̀rọ̀ bá wọn sọ ó jẹ́ ọmọdún àbújá ọmọdún méjì ni kí là ń sọ gan-an kí là ń sọ ok náà nísìn láìsí ogún náà gẹ̀tẹ̀ túbọ̀ wá gẹ̀tẹ̀ tí nílẹ̀ àti táwọn olókè fi lọ́mọ mi lọ́wọ́ tó ń lọ́mọ mi lọ́wọ́ láàrin mẹ́ta ọkọ̀ tí sísè bá ti lọ àlè ṣùtù wọn tí màá yín bá gbé yín ṣépè ògùn tí mi bá gbé yín ṣépè ara tí màá gbé yín ṣépè ara tí màá fi lè ní kárí over sí $1 màá gbé yín ṣépè gan ni o èpè burúkú tẹ̀ ní bọ́ọ̀nù ẹ̀mọ́ ni o torí mi lè jẹ́ kí orí burúkú kan wá bàṣẹ́ jẹ́ fún mi
mo sọ ní tẹ́ máa lò ẹni bẹ́ẹ̀kọ́ anígbá aláwo ẹni bẹ́ẹ̀kọ́ ẹni audition gbé mi dé ni audition ti gbé dé báyìí nísìnyí o orí ẹ̀ ló dọ́ta yìí o. pm náà ṣàlàṣe tó sí ibà kéékèèké náà ni díẹ̀ ni màá fi mọ nǹkan. lójú ọmọ lábídé ṣàlàyé fún mi èpè ní gbogbo yìí máa gbà fún wàhálà ẹ̀bù dìdà. ṣàpèkẹ́ ìzí pẹ̀lú sùúrù lọ́wọ́ gbà. òkè mẹ́sàn-án fà ẹ̀yìn kan lọ́yẹ̀ lọ ẹ ṣáà dáhùn kẹ́ kó sì lọ tẹ́ ṣe fìlà bí ẹni ẹ̀rọ. mo ní má bínú o kí ló ń ṣe ní mọ́tò tó wà yìí. I don't understand. You don't understand what? Kí ló ń ṣe tí ọkọ̀ pa ẹnìyẹn lọ kọ́kọ́ pa ẹnìyẹn lọ. Ṣé wọ́n sọ fún yín kó wá mú aṣọ apọ́mọ̀ ẹ̀fẹ́ ṣiṣẹ́ mi? Ọmọ yóò sọ sí mi èmi tó fẹ́ yà fún ẹ. Wọ́n sọ fún ẹ o bó ṣe ń wò mí. Aṣọ tọ́nu kọ́ mú wádà. O raṣọ mú, o tanná, o tó kò sí mi èsì, òun wò mí bọ̀. Ṣé kò gbọ́ Yorùbá ní àbí kí ni mo sọ báyìí? Okay now, mo fẹ́ yọ sí mẹ́rin kan lẹ̀ fún ẹ. After ìgbà tá a bá ti ya ilé ìta fẹ́ ya ìtàn tí o bá mú aṣọ sí mẹ́rin yẹn lẹ̀. Èpè ni o. Máa ń gbé èèyàn ṣe pé gidi pé èpè ogun ni máa gbé ẹṣẹ́ o. Torí o lè dá mi dúró, mo ń ṣe lọ project iṣẹ́ tàyà yìí. O ò dé gbọ́dọ̀ máa dá a dúró níyàwó. Nígbà tí mo fẹ́ gba PA jẹ́ kó mọ PA tó bá gbà. Ọlọ́mú ẹ lórí títí àlẹ́ náà wá fẹ́ ṣe PA. Tí o bá ti ń gba ẹni tó bá jù lọ, tí o bá ti ń gbà síṣẹ́, pé ìmáà nìyẹn, wo dé mi tó gbé sétí. Wo gbọ́wọ́ ẹ̀, báwo ló ṣe ní gara sẹ́ni tó ń gbà síṣẹ́? It's not good, it's not done, it's not good. Mo ti provoke life, mo ti take my para, mo ti bínú, mo ti para. Kò make sense now. Abínú PA wèrè lélẹ̀. Tí o bá ti gba ẹni tó jù lọ síṣẹ́ náà, bó ṣe máa rí lélẹ̀. Nísùn mò ń pààlà lórí bíìtì lọ́wọ́ ìwọ náà wo lédi ìlà o bí ẹni ọba kẹrin o kó wá mú aṣọ wa ní mọ́tò látẹ̀kọ́ ó ní wàá tẹ̀pa ó tún wá mẹ́sì ó tún wá sí sórí. ṣé o mọ̀ nǹkan tó wá ṣe ń bí ni píye ní ẹ̀ ṣé o mọ̀ tún mọ̀ ẹ̀ ni ẹ̀rú o bó ṣe ń wo bí ogolo ń tó bèbí ṣìkìtò o pm fún mi lówó oúnjẹ tèmi jà kí n pọ́n bí. kí ṣe kí ni owó oúnjẹ ebi ló ń pa mọ́nà ebi ló máa pa ẹkú iṣẹ́ amẹ́sìn láti yàrá ìtọ́jú pé gbé oúnjẹ. ó ti yé mi tó bá jọ wá oya ok nísìn kọ́kọ́ bá kọ́kọ́ bá mi mú ṣòkòtò àti ránà ẹ̀kọ́ wa kọ́kọ́ mú ìwà fún náà ṣòdúgbọ́ olóṣó tó ń ṣe pa bó bó ṣe rí àtùpápá lọ. àmọ́ ń yé èmi náà ni. ọ̀rẹ́ mi wo ọ̀rọ̀ abúlé ìṣẹ̀ ti sú mi oríṣiríṣi nǹkan lèèyàn ń rí. ìwọ nìkan kọ́ èmi kọ́ ọmọ àti ẹ̀ṣánú èèyàn. kírìmù gan òṣìṣẹ́ mọ́ lára èèyàn kọ́ dúdú ni ṣe bí wọ́n tẹ̀ ṣe pupa ó tẹ̀ ṣiṣẹ́ lára rẹ̀. èmi wo orí gbogbo ara mi everywhere kọ̀ tẹ̀tí dúdú tó ti sú mi kan ṣe ọlọ́run mi ò lè wait láti ṣe tán. ojú ẹ̀ fọ́ ni kí ló dé tó fẹ́ fọ́ mi ẹ̀hẹ́ ń gba ẹ̀ wọ́n ń kọ́ kí ló ṣẹlẹ̀. kí ló dé ṣùgbọ́n fún mi lọ́rùn pa ni o rí pé mo pupa ni kí ló bá fa rọ́bìṣì. ṣó ṣe dé ni irú accent òṣìwò ni owó gbogbo ọ̀rìn bóyá ti pọ́n. ọwọ́ ẹ̀ ti lè jù jáde kó get out. ó ṣe é. kí ló dé. lárúbọ yẹn ṣe yàn tó ń bóyàn mọ́lẹ̀ ní ibà. ó sún jàre. make up jọ̀wọ́ fẹ́mi ní wipes kí n ojú mi ó tẹ̀ ti sú mi kí ni gbogbo nonsense. ọmọ bá mi clean ara mi o. ní wipes wọ́n ló mọ̀ pẹ̀lẹ́. wọ́n làbúrò máa ṣe ní plọ́tì lórí sẹ́ẹ̀tì ẹni kọ́ fọ́mọ lọ́rùn pa ẹni wọ́n fọ́lọ́run pa ẹni kọ́ lọ gbé bọ̀. ṣe bí inspiration ni wọ́n sì máa ní kọ́ fi tírọ́là pamọ́ yìí. kí ló le tó gbogbo inspiration ni director is director òun ni ó ní final say nǹkan tó bá fẹ́ la máa ṣe. ọ̀tẹ̀ ló fi rán ṣòkòtò àti bùbá ọ̀tẹ̀ ló lè máa bá tiẹ̀ jẹ́. irọ́ tó bá ṣe jẹ́ àbá director yóò mọ nǹkan kan kó mọ nǹkan kan. gbogbo ẹ bá mi wọ́n labalábá wa ẹ bá wọn gbá wa lórí kíni àwọn kan máa direct nítorí àwọ̀dọ̀ àgbákò tó ń gbà káàkiri torí pé àwọn nìkan ló ń gbà wà ló ń fa ogbó yọ yìí ẹ fẹ́ fò lórí òkè velodrome velo slider kìíní kan ó ti pọ̀ jù. mo mọ̀ àlàyé ṣebí 24 ni kò sí wàhálà ṣe gbà ṣebí èdè ṣì ní 20 kò sí wàhálà máa yà ó máa tán. ọmọ èdè sàtí ń lò bọ̀ ni ṣé kí wá kú ni kí wá tẹ̀ ní rẹ́sì ọjọ́ kan ara kí má rẹ́sì ni. tàbá ní ká lo plotting funfun lọ́rùn yẹn tí ò fine tó sọ fún gbégbé wọn sọ fún yín tí bọ́n tó dẹ̀ sọ yẹn náà lè wà ókè irú for example sin tó mú bọ̀ yẹn sìn gbáwù tẹ́ni yẹn kú ó máa good irú for example tẹ́nibọ̀dì bá ń wo fíìmù ẹnu lè bí a fi promo sí
wọ́n wá show promo yẹn ẹni tó wà nínú bedroom tó ń wẹ̀ lọ tó bá gbọ́ gbáù inú gòrò ilé ìfẹ́jú kàkàkàkà kúmọkùnrin kàkà bàjá ọlọ́pọlọ ni o tó yẹ lọ sí máa pèsè ike ọlọ́pọlọ sórí tó bá fi lè mú ìbọn yẹn tó bá ṣe tó bá fi promo sí wàá gbọ́ ó wà lórí ìta mẹ́ta ẹ̀yìn ìyàwó ìṣòwò nìkan ẹ̀yìn ìgbẹ́ ìgbẹ́ ó yẹ má ti ta ẹ máa rà. ẹ wá àwọn èdè bọ́ yín fẹnu edit ẹ máa ní sùúrù o. ìwọ tó máa ṣe ni pé sórí ìbọn tó sẹ́kọ̀ wọn fẹ́ yẹn ìwọ ló wà bọ̀ ìkọ́ tó lè fún ní ìṣòro jù láyé tó lè fún ní ìṣòro jù láyé òun ni wọ́ tó bá wá ìbọn yẹn tó bá gẹ́ẹ̀tì ìbọn yẹn kí dé láti tó wọ̀ oh my god ẹ má bàa ti gbé ẹ ṣe pé oògùn kò dé mi kọ́. ẹ gọ o kí n wọnú abúlé bàbá mi ló níbọn ni ẹ dẹ̀ sọ fún ìbọn yìí sí bẹ́ẹ̀ nǹkan lọ́wọ́ ẹ ní sùúrù gbogbo ara máa padà gba credit ṣe inú iṣẹ́ mọ̀ mákẹ́tà tó fẹ́ ta láàrẹ̀ náà kó bí picture ní inú mọ̀ pé wọn kì í ṣe ọmọ kékeré mákẹ́tà ẹ jẹ́ ká ṣiṣẹ́ yìí. Tani nuisance tó park mọ́tò síbẹ̀. Ṣé mọ́tò yìí? A máa ń ṣe nuisance ìyẹn ẹ̀gbọ́n rẹ̀ àgbà mọ́ ni. Mo rọrọ. Ẹ máa wà ní kí ló wá ṣẹlẹ̀? Kí n la gbogbo orogún ẹ̀. Ṣé mo kọ́ daft ṣá? Ṣé wàá sọ pé o mọ̀ o wà weird that we all apparently have our spaces in this house? O mọ̀ pé mi máa park mọ́tò síbẹ̀. Do you realize pé ẹgbẹ́ ló ń bá sọ̀rọ̀? Èwo tí ẹ ní wèrè gan. Mo gbá wèrè létí mo mọ̀ kọ́tọ́. Ẹ gbà mí, kí ló fẹ́ ṣe? O fẹ́ gbá mi létí. You are very stupid. Bàbá gbọ́dọ̀ bẹ́ẹ̀ ló gbá létí. Ta ni ẹ gan-an? O ò lè tètè rọ́kọ̀. Idiot. O kú fine. In fact, ẹ jọ àyàmà tanga. Ṣé rí ẹ̀ tí mo fẹ́ sọ yìí ẹ̀ ìbànújẹ́ wọlé àbí kí ló ń porúkọ ẹ̀? By the time tí n bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀, ní ọmọ yẹn tó jẹ́ pé kò tó sọ ha ó ti sọ abd. gbogbo ẹ̀bùn tó ń ṣe fún mi èmi àwọn ẹbí mi everybody mi ò ní nǹkan kan tí wọ́n fi pay her back. You want to pay me back? Of course. Maybe you should pay me back with your love. I love you. Ládùúgbò owó tèmi àti bàbá ẹ̀ taná lé lórí ìbànújẹ́ wọlé dé ló fẹ́ lọ gba gbogbo ẹ̀ sí lọ́dọ̀. ọ̀rọ̀ ìfẹ́ láyé yìí bí àdánwò ni kò ń ṣeré o wàláì àdánwò ńlá ni. kí ló prepare fún wa. In what sense? Me, you understand? kí ló prepare so that mọ́mí bá fẹ́ jẹun at least máa lè máa dí iṣẹ́. máa fi ìwà àti màmá ẹ̀ sílẹ̀ sílé máa lọ síta máa lọ ṣiṣẹ́ owó tẹ máa ná máa wá dé máa tún máa dédé láàárọ̀ ọjọ́ kejì wà á ní god láti máa bí pé kí ni mo prepare tó tọrọ Ọlọ́run kí ló wà lé fún. obìnrin ìyàwó ẹ̀ sọ pé kó má ṣiṣẹ́ mọ́ ìwọ náà wá fi ṣẹlẹ̀ rọ́bìṣì ni nǹkan tó ṣe. tẹ́bà tún sọ̀rọ̀ kan bẹ́ẹ̀ tí wọ́n yá kà tí mo yíjà kà tí mo gbá yín lójúmọ́ ìpẹ́ ìyàwó rẹ̀. wọ́n fẹ́ náà mí ni. ọgbẹ́ ọmọ mi mi yẹn ti. kò sí wàhálà àǹtí mi gbogbo nǹkan tẹ́ sọ pátá ni mo gbọ́ ṣe ti gbọ́. tí mo ṣàfihàn fún ẹni ó ṣáà máa ṣe jẹ́jẹ́ jọ nítorí tọ Ọlọ́run. kò sí wàhálà mọ́. ìwọ náà ní jẹ́ ká rí láburú o lórí ilé yìí ó tún mi o. ẹ kúrò lè má dán. ẹ kúrò lè jẹ́ tuma ẹ jọ mú bèrè Mr. Ademola. ṣé kò sí o láti wo. èmi ni mo ń jẹ́ bẹ́ẹ̀. Last location. Wọ́n lẹ́yìn lẹ provide àwọn ìbọn tán lò ní last location. Yeah, Mr. Ademola, a máa ní láti rí ní station wa. A ní one or two things láti béèrè lọ́wọ́. Meanwhile, àti béèrè lọ́wọ́ àwọn colleagues ní tó kù náà. And all that for one or two things. Wà á kọ́ fẹ́ kẹ́ tún share more light sí nǹkan tó ṣẹlẹ̀. ẹ jọ̀ọ́ ẹ ní sùúrù ẹ jọ̀ọ́ ẹni tí tẹ́ bá fẹ́ bí ẹ ṣe kúkú bí ń bíbà ìṣẹ̀dọ̀ máa fi mi lọ sí station. Mo ṣọ̀rọ̀ ìgbà ẹ̀ máa.
madam. Ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run, ẹ má mú lọ sí station. Ẹ ní sùúrù. Àǹtí mi ẹ ní sùúrù, ẹ jẹ́ n tẹ̀lé wọn. Wọ́n kàn fẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi ni. Ẹ jẹ́ n tẹ̀lé wọn àǹtí mi. Àǹtí mi, ẹ bá ń pe bọ̀dá Daniel pé mo ti wà police station, ẹ jọ̀ọ́ ẹ bá ń pe wọn, ẹ jọ̀ọ́. Ẹ kàn sọ fún wọn pé kàn fẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi ni, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run àǹtí mi, ẹ jọ̀ọ́ mà. I am a professional director tó mọṣẹ́ níṣẹ́ tó dẹ̀ mọ nǹkan tó ń ṣe. Ṣé rí gbogbo àtàmọ́ tí lọ tẹ́ ń bọ̀ yìí kò possible. Obanke jẹ́ ọmọ kan tí mo nífẹ̀ẹ́ sí dáadáa tó jẹ́ wípé èmi fúnra lára mi wà lára àwọn tó encourage career ẹ̀ torí wípé ó máa wù mí tó bá lè blow tó bá di star. So kí ni mo fẹ́ pa fún? Pẹ̀lú gbẹ̀rí tó wà wájú mi. Okay. During the course of my investigation, ìkan náà crew member yín jẹ́ kó yé mi pé ẹ ṣe audition ẹ̀yin náà ní ọmọ tí tẹ́ fẹ́ lò fún role. Ó jẹ́ kó yé mi pé ó yẹ kẹ́ ìyá sí ní ìrànlẹ́ kẹ́ tó wá sọ́dọ̀ àrùn ọjọ́ kejì torí iṣẹ́ ibi tẹ́ fẹ́ ṣe. Torí pé iṣẹ́ yìí ò yé yín kò ń ṣe duty yín, ọlọ́pàá ní filmmaker lèmi, a yàtọ̀ síra wa. Nǹkan tí writer or director tí wọ́n bá believe pé day la gbọ́dọ̀ shoot that particular scene or night la gbọ́dọ̀ shoot that particular scene, so bó ṣe gbọ́dọ̀ rí náà nìyẹn. Then lórí ti ọ̀rọ̀ ó ṣe day ó ṣe night, èmi ni mo mọ nǹkan tó dáa fún mi, èmi dẹ̀ ni mo mọ nǹkan tó dáa fún production tí mo ń ṣe. Kò possible kí n sọ pé torí pé mo fẹ́ lo sentiment kí n sọ pé kí wọ́n ya scene tó tọ́ ní day kí wọ́n yà ní night, àbí kán ya scene yẹn ní night kán wá sọ di day, ìyẹn ò possible. Scene tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí day scenes ni kò kí n ṣe night. Okay. Yeah, reason ni mo ṣe ní a ní láti ní sùúrù lọ́jọ́ kejì ni a lè yá lálẹ́ torí weather ti lọ. Oh, so káwá gbà pé torí ẹ̀ lè ṣe mọ̀ gbìmọ̀ pọ̀ láti pa àwọn Eniobanke. You don't tell me who, because ẹ mọ̀ pé tẹ́ ẹ bá pa ọmọ tẹ́ ṣe audition fún a lè play role yẹn. Ìyá ẹ̀rọ Ọlọ́run nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan nìyẹn pé iṣẹ́ yìí ò yé yín kò ń ṣe department yín. Eniobanke ti wà nínú continuity, so ó ti ń ṣiṣẹ́ yẹn lọ. Kò sí bí mo ṣe lè torí ẹ̀ kí wọ́n pa kán wá lọ bring ẹni tèmi mú wá fún audition kó ní kó máa play role yẹn lọ. Ìyẹn ti bọ̀ because èmi fúnra lára mi wà l'audition, mo mọ̀ pé Eniobanke dáa ju ọmọ tí mo mú wá fún audition lọ. Reason mo ṣe support ẹ nìyẹn. Ọ̀rọ̀ yín dẹ̀ yé mi, mo mọ ẹni tó máa sọ̀rọ̀ wèrè yìí fún yín. Production manager yẹn ni bọ̀tẹ́ bá tẹ̀ nínú dáadáa á jẹ́wọ́ torí pé òun gangan ni ò like Eniobanke. Ṣé mo lè máa lọ torí. Sorry, you mean the PM? Ẹ tẹ́ pé PM àbí? Èwo ní ìdẹ́ ìgbésọ̀ rẹ̀ rà? Parí. Ẹ ti lọ. Ẹni lè lọ sá. Ẹni lè lọ. Ẹ drop it before they go sílẹ̀. Kí ló ṣẹlẹ̀? No, ẹni ẹ kò drop it. Ẹ drop it. Just give me a minute. A minute. Madam, mi kì í ṣe jẹ̀kọ́jẹ̀kọ́ director náà. Àwa náà ní association tá a belong sí, Obanke. Tí n bá pe láti ẹ̀sìn tí mo pe pé àrò wa yẹn ní fashion náà ní dúró lórí ọ̀rọ̀ mi. Ṣé wàá rí lórí ọ̀rọ̀ yìí o, ìyàlẹ̀ yẹn ọlọ́pàá máa jẹ gbẹ̀yìn. Ẹ sà, ẹ̀rù ló bà mí. Bí ẹ̀rọ yóò náà kórè pẹ̀. Ẹ̀rù ló bà ẹ́, bó ṣe ń fún mi ní gbódú díṣọ́ àbí. Mi ì fún yín ní gbódú díṣọ́. Lóòótọ́ èmi àtọmọ yẹn ò gbà tira wa, bọ̀ kò ń ṣe bí kí n pa. But ìwọ ló sọ fún mi pé wà tọmọ yẹn wà ní tó tàn fún. Nǹkan yẹn kan tí mo mọ̀ kí mo fi parọ́ nìkan ni. So gbogbo nǹkan tó bá sọ ń sinmi ò lè gba ẹgbọ́n mọ́ àbí. No, kò ń ṣe bẹ́ẹ̀ o. Okay, you tell me. Kí ló dé tí wà àti Kẹ́mi Sọlá gbìmọ̀ pọ̀ láti pa Eniobanke? Àìrọ̀, kò rí bẹ́ẹ̀. Mo sọ fún yín mo nílò tó mi ò gbà tiẹ̀, bọ̀ kò ń ṣe bí kí n máa ro kúrò, kò ń ṣe bí kí n pa. Àmọ́ nǹkan ẹ̀kọ́ tí mo gbọ́ lẹ́nu Kẹ́mi Sọlá ni wípé lẹ́nu Kẹ́mi Sọlá àti PN wípé kò ń ṣe ojú ẹ̀mí ẹ̀wọ̀n Eniobanke ti máa play role yẹn. Nǹkan tí mo gbọ́ lẹ́nu wọn nìyẹn. Ó mì pé nǹkan tí Kẹ́mi Sọlá àti PN jọ sọ nìyẹn. Bẹ́ẹ̀ni sà. Okay, why tí o ṣe sọlé fún látàrọ? Ó mọ̀ ọkọ tó máa sọ àbí? Má wọlé. I know what to do.
ṣé PM stupid ni báwo ló ṣe máa sọ fún yín pé mi ò like Obanke kí ni mi ò fẹ́ like ẹ fún èmi àti ẹ à ní anything in common she is my junior colleague in fact ó kéré sí mi ọmọ tó kéré sí mi ní industry gan ni pátápátá so I don't have anything against her so mi ò mọ nǹkan tí ẹ̀ ń sọ̀rọ̀ nípa ẹ̀. Okay, well said. But nínú investigation yẹn mo gbọ́ pé root ọmọ yẹn play ẹ̀yin gangan ló pè fún owó yẹn but ẹ turn off ẹ̀ down torí ẹ mọ̀ pé iṣẹ́ ẹ̀ máa boom báyìí nígbà tẹ́lẹ̀ pé iṣẹ́ ẹ̀ boom tán lẹ́bẹ̀rẹ̀ briefing pẹ̀lú ẹ̀. Excuse me? Èmi turn off ẹ̀ down mi ò mọ̀ pé iṣẹ́ ẹ̀ máa gbòòrò. Excuse me please, I am very sorry. Mind the way you talk to me. Ṣé mo bí mo ṣe máa ń busy to every day ni? Ṣé máa dúró project tó wà lọ́wọ́ mi ni? Ṣé máa dúró big producers tó máa ń pè mí síṣẹ́ ni? Ṣé mo yẹ àwọn big directors tó máa ń bẹ̀ mí wá ṣiṣẹ́ ni? Kò ń ṣe ìlú yìí nìkan náà tí máa ń bẹ̀ mí ṣiṣẹ́. Wọ́n tún máa ń pè mí lókè òkun tó máa fi tíkẹ́ẹ̀tì tó máa fi bẹ̀ mí pé kí n jọ kí n má bá wọn ṣiṣẹ́. So I am too busy for all this. Iṣẹ́ tá à ń sọ̀rọ̀ ń pa ẹ̀ gan. Ṣé máa dúró ẹ̀bẹ̀ tí wọ́n bẹ̀ mí kó tó di pé mo ti create a little time láti lọ fi bá wọn ṣe. Mo consider wọn ni now. It's not as if I had the time. I did not have the time. I was too busy. Iṣẹ́ pọ̀ lọ́wọ́ mi gidi gan ni. Mo máa ń select iṣẹ́ ṣe ni. Ṣó ti yé yín? So ìgbà tí mo dẹ̀ rí pé òkè ẹ̀bẹ̀ ti fẹ́ tán nílé ẹlẹ́bẹ̀ because wọ́n jẹ́ kí n realize pé without me in the movie kò sí bó ṣe fẹ́ ta movie. So wọ́n bẹ̀ mí with so many things kó tó di pé mo gbà láti lọ bá wọn ṣiṣẹ́. Ìgbà tí mo dẹ̀ débẹ̀ wọ́n ní kìnìkan role mi ti change. Role tí mo ṣe yẹn gan pàápàá wọ́n tún bẹ̀ mí kí n tó gbà láti ṣe ni. Tí gbogbo wọn tó ń worship mi báyìí. You're not telling me pé ẹ̀ torí pé mo rí pé iṣẹ́ kan kìnìkan. Ó dàbí ẹni pé ẹ̀ mọ bó ṣe ń lọ rárá ṣá. Mo sorry gidi gan ni o. Èmi ò kí ń bẹ̀bẹ̀ fúnṣẹ́. Wọ́n máa ń bẹ̀ mí fúnṣẹ́ ni. I am too big for that. Then ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí máa ṣẹlẹ̀. I was not on set. Mi ò sí lórí set lọ́jọ́ yẹn. Ẹjọ́ torí Ọlọ́run ìgbà tí mi ò sí níbẹ̀. How come tó ṣe wá jẹ́ pé mi ni mo pa? Ṣé mo máa rán yàn ọlọ́pàá ni? Do I even have a time? Ẹjọ́ torí Ọlọ́run mo láwọn nǹkan gidi. Àwọn iṣẹ́ gidi, endorsement gidi tí mo ṣe káàkiri. Don't take time mi ju gbogbo rubbish tẹ́ fi ń lọ mi lọ. Nígbà tẹ́ jọ á ti lọ́wọ́ ẹ̀gún lọ́bẹ̀ director yóò sọ pé kẹ́gún lọ́bẹ̀ náà. Do you know what? Ẹ̀yin guys ẹ mọ nǹkan tẹ́ ń sọ. Ẹ mọ bí ṣe wá ṣe máa ń lọ, ẹ mọ bá ṣe máa ń ṣiṣẹ́. Ẹ mọ nǹkan tó ń pè ní acting. Do you get it? Acting is like a spirit. Do you get it? You don't plan for it. It's not something that you plan for. It takes over you. Unexpectedly. Àwọn nǹkan míì gan tí director sọ yìí pé kò ṣe as a good actor. Téèyàn bá act lọ́wọ́, kò sí nǹkan tó lè ṣe. Tí o bá mọ iṣẹ́ tó dá ẹ lójú, tó bá dórí set tán, tí spirit acting tó bá wọ ẹ lára tán, àìmọye nǹkan míì ló máa ṣe on your own tí director gan sọ fún ẹ pé kò ṣe. Tó jẹ́ pé at the end of the day, o máa tún impress director yẹn. So ìgbà tá à ń ṣiṣẹ́ lọ, spirit acting ló gùn mí. Mo dẹ̀ ṣe mistake ni. It was just a mere mistake. Oh, a mere mistake? Yeah. Ló fi gún yàn lọ́bẹ̀. No, the way you're saying gun lọ́bẹ̀ as if you're ní pé mo gun pa. Ṣé bí little cut lónìí? Wow. All right. And you know the bike. Yeah. And madam, that's what I'm going to you understand. And madam, you sound too rude. Now I didn't pay the guys. All right, go to the time. Stay without calling. Well, I'll need to make a call. Láti jọ́ tí mo ti kọ́ mọ̀ jọ. Láti jọ́ tí mo ti ń dààmú lórí àwọn ọmọ tí mò ń kó káàkiri. Kò sówó ń bẹ̀.
kò sí ọ̀rọ̀ tó jẹ́ téèyàn lè ní pé èèyàn ní ọ̀rọ̀ tó kò sí bẹ́ẹ̀. Mo dẹ̀ dúró tì nítorí pé mo mọ̀ pé bó pẹ́ bó yá lọ́jọ́ kan kìíní ìyá dé, owó ìyá dé, ọ̀rọ̀ ìyá dé lọ́jọ́ kan ṣáá ni. Wọ́n lọ́rùn wò mí, ó dẹ̀ sọ fún mi, òun jẹ́ kí n mọ̀ wípé ìwọ ló pè mí sídìí iṣẹ́ yìí, ọ̀nà mi tí màá bá láre. Àmọ́ bó ṣe máa jẹ́ mi ò mọ̀, ibi tó fẹ́ gbà wá kò yé mi. Ó wá taari Obanke, ó taari ẹ̀ sí mi, ó fi hàn mí lójú àlá, ó fi hàn mí lójú ayé, ó fi hàn mí lójú gbogbo èèyàn pé ọmọ tó máa là mí nínú iṣẹ́ rẹ̀. Ó ṣẹ̀ mí, ó bẹ̀ mí. Owó tó fún mi tó ní kí n tún lọ fi gba ilé tí mo gbà, kò sọ ní tíátà tó wà nínú ẹgbẹ́ mi láyé tó ń gbérú ẹ̀. Nígbà táwọn ìyá ò fẹ́ kémi àti ẹ̀jọ́ ṣe mọ́, kó tún fún mi lówó. Ọmọ tí mo fi ń yangàn, tí mo wò pé òun ni mo ní gẹ́gẹ́ bí ọlá mi látijọ́ tí mo ti ń ṣiṣẹ́ yìí. Ìwọ lọ́hùn, ó dẹ̀ tún wó ṣuṣuṣuṣu, ó tún jẹ́ kéèyàn kan pàdánù. Nítorí mo mọ̀ pé ikú tí ọba kẹ́kù yìí kì í ṣe ikú lásán. Ìtàgétájọ́ ṣeré, agbọ́tọ̀lá ìmọ̀ye gbà, àwọn oríṣiríṣi bó ṣe ń ṣàṣìra wọn. Tó bá wá jẹ́ pé lóòótọ́ pẹ̀lú ìgbàgbọ́ tí mo ní àti nǹkan tí mò ń rí, òun ni wípé èèyàn kan ló wà tó dá odó borí, tó ń ta ọfà sínú ìmọ́lẹ̀, tó fi pa Obanke dànù. Ìwọ ìtàgé tí mo nígbàgbọ́ nú ẹ̀ takọ́ ìtàgé tí mo nígbàgbọ́ nú ẹ̀ ó yá gbéra kọ́ kó lọ bẹ́ẹ̀ ni tó ṣiṣẹ́ mi. Àfi tí ò bá kí ń ṣe ọ̀nà mímọ́, ó ní wọ ìtàgé yóò níjà. Ẹnikẹ́ni tá a bí nínú obìnrin tí ó fi omi wẹ̀ tó fomi wẹ̀ nígbà tí wọ́n bí tán, tàbí tí atẹ́gùn fẹ́ sí lára, mo fẹ́ kó gbéra kọ́ kíákíá kó lọ kọlù, kó má ní sinmi, kọ́kàn ẹ̀ má balẹ̀ títí àṣírí ọ̀run máa fi tú, títí ojú àṣírí máa fi hàn. Bẹ́ẹ̀ ni gbọ́ mi. Èmi ni Tóyọ̀sí, PA àǹtí Kẹ́mídé ni mo jẹ́. Ṣùgbọ́n àwọn èèyàn máa rò pé ọmọ ìyá ni wá torí pé wọ́n nífẹ̀ẹ́ mi ta. Èmi náà dẹ̀ nífẹ̀ẹ́ wọn. Really? Yeah. O nífẹ̀ẹ́ gan. Now, I know the reason you killed her. Ah no! Torí pé o nífẹ̀ẹ́ ló jẹ́ kó pa ẹni tó ń bá dúró. Ọlọ́run ní jẹ́ kí n pààyàn, mi ò lè pààyàn láyé mi. Ṣé bẹ́yìn lẹ bí mi ní béèrè? Question tẹ bí mi ni mo dá yín lóhùn. Mi ò pààyàn. Ẹ wo àǹtí, ẹ kàn sọ pé a fẹ́ sọ̀rọ̀ obìnrin sóbìnrin ni, bọ́ gbogbo nǹkan tẹ̀ ń bí mi yìí, ó ti ń pọ̀ ju tèmi lọ. Ara mi ò yá àtọ̀. Hospital ló yẹ kí n wà báyìí. Hospital ló ń kó wa. Yeah. Má worry, ibi táàrí ẹ̀ máa ti yá lóde. Look, baby girl. Obìnrin lèmi náà. Are you a very pretty lady? Ṣé o máa dá kí n pa àwọn colleagues mi wá kó wá deal pẹ̀lú ẹ̀? Àwọn people yìí máa bà skin ẹ jẹ́, and I'm very sure you won't like it. Ó máa better kó jẹ́wọ́ fún mi. Tí wọ́n fẹ́ sọ báyìí, kí wọ́n fẹ́ sọ. Ẹ wo, nǹkan tí mo kàn túmọ̀ ni pé àǹtí Kẹ́mi, wọ́n máa ń sọ fún àǹtí Eniobanke yẹn pé wọ́n máa rí, ṣùgbọ́n mi ò mọ nǹkan kan, mi ò mọ anything. Wọ́n máa rí lásán náà sọ. Lóòótọ́ ni pé mi ò like girl Eniobanke. Ẹ̀bùn kó wá ṣe bí kí n pa. Kò sí nǹkan kan tí mo fẹ́ gain nínú kí n pa. Why tell people usually understand me? Èmi kò ní mo pa girl yìí for crying out loud. Auntie, wait, thanks for
mi ò rò pé òun ló yẹ ká máa sọ nísìnyí rárá. Nǹkan tó wá important fún wa láti máa sọ kankan nísìnyí ọ̀rọ̀ lọ́ọ̀yà tẹ̀sán púpọ̀. Lọ́ọ̀yà náà wà dàgbà ó kọ́kọ́ ló ń bọ̀ là ń gbọ́ látẹ̀kọ́. Wọ́n ẹ̀kú ti wọ́ ó yẹ kán ti mú wa kúrò bíbá yẹn. I don't know. Ó yẹ kó ti dé. Tó bá ti dé ni ó yẹ kán ti wá pè mí or something. Àǹtí mi ò gbọ́dọ̀ parọ́ fún yín o. Mo pé mò ń sọ fún yín látẹ̀kọ́. Ó dàbí pé ẹ fẹ́ gbá mi gbọ́. Ó rẹ̀ mí mọ́nu bíbá yìí o. Gbogbo inú mi báyìí ó ti dàrú, gbogbo system mi ti dàrú. Ó dẹ̀ ń rẹ̀ mí gan láti inú wá. Mo ń wo yìí ó dàbí pé ibi báyìí mo máa parí gbogbo ẹ̀ sí o. Ọlọ́run bò ní jẹ́ kó kú sí. Ibi báyìí kọ́ ló máa kú sí. Mo ti arrange àwọn officers tó máa gbé lọ hospital. Ṣùgbọ́n. Excuse me ma, ẹ jọ̀ọ́ ṣé lawyer mi ti wà around? Did you just say your lawyer? Yes, my lawyer. What's my business with you and your lawyer? Kí ló kàn mí pẹ̀lú lawyer? Tí lawyer bá ti dé, ó máa yọjú sí ẹ náà. Kódà ẹ jọ̀ọ́ tí Ọlọ́run tó bá ti dé, please, ẹ jẹ́ kí n mọ̀. O máa rí lawyer tó bá ti dé. Mo like professionalism. Professionalism ni òun ló pa mí báyìí o. Seriously. Kí n ti mọ̀, kí n ti jẹ́ kan fáwọn jẹ́jẹ́. Ẹ bá mi wá bọ̀ sakabula ní ìpalù. Ẹ bá mi wá bọ̀ sakabula ní. Ọlọ́run kò mi ọ̀ mo ti 6 inú. Ẹ̀tọ́ mo sọ fún yín. Sọ fún yín títí kẹ̀kẹ́ káyà sí ní night. Ẹni rọ́ọ̀bù ní tó jẹ́ báìbù ní. Tó sì mí lẹ́nu èmi nù sẹ́yìn. Ayé mi. Sáré máa ń gbé bó ṣe ń jẹ mí. Bàbá àgbẹ̀ náà òun ló dé wá bọ̀ wá. Bàbá yẹn sọ̀rọ̀ ìbọn ọlọ́dẹ ni o, ìbọn ẹ̀sùn ni o, ìbọn gbá ni, òun ló dé lẹ̀. Mo á ṣẹ̀wọ̀n bí. Mi ń ṣẹ̀wọ̀n rí, mo ṣẹlẹ̀ rí. Wàhálà ìdẹ́gbẹ́ ilé fẹ́ ilé tàṣẹ́ mi. Mo lè pẹ́lẹ́ dàbí àdá. Mi ò ló gbà mọ́ ojú kúrò ní. Mo fún lọ́wọ́ pàṣẹ pé tẹ́ lọ́wọ́ pàṣẹ yìí pátápátá tẹ́ lọ́wọ́ papọ̀ ọmọ yìí. Kíríkírí lẹ́tí papọ̀ tí. Mo fún lọ́wọ́ pàṣẹ lẹ́rìí torí pé bí ìṣẹ́wọ́ rí. Má sọ̀rọ̀ mi ìṣeré o. Má dá ẹni bàbá àjùmbí. Mi ìṣeré o. Má ní kọ́ bá mi pa ọkọ̀ strangle ọ̀rọ̀ ẹ̀ o. Director, máa láì fi yín o. Àti ń wọ́ra wa ló sẹ́ẹ̀. Máa láì fi yín o. Mo ní mi ìráyè fún iṣẹ́ yìí, ẹni àfikọ́ pè mí, èmi lẹ́lẹ̀ báyìí iṣẹ́, mo wá sáàdì fi hàn báyìí sí yìí, oníwàhálà dé, ọjọ́ mẹ́ta lẹ́ pé, oníwàhálà dé báyìí sí kí n fẹ́ sọ tí bá délé. Máàmì wọn tí mo wà, àwọn ìyá ìmọ̀ tí wọ́n wà. A ti fẹ́ máa wojú ara wa níbi. Kò fẹ́ sí rìgárì mọ́. Èmi ò já o. Mo fọ́ pàṣẹ mi lọ sẹ́ẹ̀lì. Kò ní dáa fún ẹ. Ẹ káàárọ̀ sà. Ẹ jọ̀ọ́ ṣé ẹ̀yin lẹ ń jẹ́ bàbá oníbòǹjẹ? Èmi ni bàbá oníbòǹjẹ, ṣé kò sí o? Kò sí nǹkan kan. A gbọ́ pé ẹ̀yin lẹ máa ń fìbọn rẹ́ǹtì fáwọn tó ń ṣe tíátà. Kì í ṣe pé mo máa ń fìbọn gbé fún wọn. Wọ́n wá bá mi páwọn ẹ̀fẹ́ ìbọn mo sì fún wọn mọ̀ bó ti rí nù. Ẹ fún wọn níbọn. Ẹ bàbá, tí tẹ bá rí ìbọn yín ṣe lè dá mọ̀. Bí n bá rí ìbọn mi mo dá mọ̀. Ẹ dá mọ̀. Ọ́físà, ẹ kọ́ rí ìbọn wẹ̀. Ìbọn mi rèé. Ìbọn yín lélẹ̀. Ẹ ṣé bàbá. Ṣé mọ̀ pé ìbọn tẹ́ yá wọn yìí ó dá wàhálà lẹ̀ níbi tó ti ń ṣeré débi pé wọ́n yìnbọn pa kan nu wọn tọ́jọ́ ń ṣeré. Méjì ní báyìí náà. So bàbá ṣé pé ìbọn yìí pé méjì. Èèyàn kan ló wá tí mo gbé kan fún ni ọmọbìnrin kan padà wá pé àwọn fẹ́ kéré àwọn ọmọ ìjọjú ló wá ní kí n gbé ìtọ́ta wà mẹ́ wọ́n sì fún mi ló ń bá gbébọn fún wọn. Bàbá ṣé tẹ bá rí ọmọbìnrin yẹn dààmú àbí ẹ lè ṣàlàyé bí ọmọbìnrin yẹn ṣe rí fún wa. Wọ́n ní kó báyìí mo lè ṣàlàyé o ó ga báyìí ó pupa báyìí. Oúnjẹ àwọn kìíní ìdá ọmọ mi tí wọn kó oúnjẹ wọn sí báyìí bẹ́ẹ̀ báyìí lè sá mi jẹ ti yín ẹ pẹ̀lẹ́ o. Yes sir. Ẹ rọra. Ẹ pẹ̀lẹ́. Ẹ
ẹjọ́ sá mo wá bàbá oníbọn òjè. Oníbọn òjè? Bẹ́ẹ̀ni sá. Ẹyẹ méjì kì í dáṣà mímu ǹjẹ́ bẹ́ẹ̀. Ẹ̀yin náà mo wá sá. Ṣé ò sí nǹkan kan? Kọ́ má bàa ṣe ni sá. Ẹ kò náà. Ẹ ṣé sá. Ẹ pẹ̀lẹ́. Yes sá. Láti ọ̀dọ̀ àwọn èèyàn tó ń shoot film ni sá. Ṣé ìṣe àwọn tí ń dáná kú? No, àwọn tá à ń shoot film orí ìtàgé. Táwa gbàbọ̀ lọ́wọ́ yín. Ṣé kò wá sí o? Kò sí sá. Ọ̀gá mi ló rán mi. Ọ̀gá mi ló rán mi sá pé kí wọ́n gba ìbọn mi lọ́wọ́ yín tó lọ tanú ẹ̀. Wọ́n nítorí àwọn èèyàn máa ń bú wa pé bí a ṣe ń ṣe fíìmù kò kí ń jọ real one ní pé kí wọ́n gbà èyí tó ní ọ̀tanú ẹ̀ tí tábà yìn ó máa tú ọ̀tá yẹn jáde sá. Àmọ́ èèyàn kan ti wá gbà kan lọ́wọ́ mi. Àwọn náà ló rán mi. Ọ̀gá wa pátápátá náà ló ní pé kí wọ́n gba ìbọn mi lọ́wọ́ yín pẹ̀lú ọ̀tanú ẹ̀. Ó ṣe pàtàkì pé kí ọ̀tá wà nú ẹ̀ ní sá. Àmọ́ kò sí láburú àtẹnìkì ní tó fẹ́ gbà bá àtẹnìkì ẹ ṣáàrí pé ẹ dá padà ọ̀nà àtijọ́ mi ni o. Okay sir. Sọ́yé yín bá. Yes sir. Àmọ́ ó wà lákọ̀ọ́kọ́ lẹ́sán ẹ̀sán tẹ́lẹ̀ kejì. No, màá sọ fún yín ṣe tẹ́ bá ti mọ́. Yes sir. Ẹ já lọ. Oníṣẹ́ àrà Ọlọ́run Elédùmarè ó ṣohun gbogbo lórí ohun gbogbo. Ìyá wa, ègbé ni fún ẹni tí a kò fiṣẹ́ rán nígbà tó jẹ́ iṣẹ́. Ègbé ni fún ẹni tá a fiṣẹ́ rán tó kọ̀ tí kò jẹ́ iṣẹ́ náà. Ìyá wa, a mú mi rí àwọn obìnrin méjì kan lọ́wọ́ yín. Bẹ́ẹ̀. Thank you, Jesus. Ṣé rí àbúrò? Ọmọ ológun ńlá ni ọmọ náà. Ìyá wa, ògo ọmọ yìí kò ń ṣe ògo ilẹ̀ yìí nìkan, ògo àgbáyé ni. Bẹ́ẹ̀ ni, ṣé wá rí pé ògo oòrùn kò sẹ́ni tó lè fọwọ́ bò? Bẹ́ẹ̀ ni. Ògo òṣùpá kò ṣeé fọwọ́ bò. Ṣé wá rí ìyá wa, ẹ máa ní láti lọ nínú àwẹ̀ ọlọ́jọ́ mẹ́ta. Bẹ́ẹ̀ ni, kí ìlérí Olúwa kí ó lè wá sí ìmúṣẹ ní kíákíá kó má sì ní ìdíwọ́ lọ́wọ́. Ṣé máa lè ṣe ṣá? Má ṣe. Ó ṣe pàtàkì o. Kí ni mò ń ṣe? Èmi mo bọ́ mọ àwọn tẹ̀wé yìí. Má ṣe. Ó ṣe pàtàkì o. Ẹ wò fáǹfààní tèmi gangan fúnra ara mi lẹ́ ń sọ. A kò ní ní ju bẹ́ẹ̀ lọ ìyá wa. Ẹ ṣe. Olúwa máa ṣagbára dọ̀tun. Ọba ni Jésù. Ẹ ṣe o. Ọba ni oníṣẹ́ àrà Ọlọ́run Elédùmarè ó ṣohun gbogbo lórí ohun gbogbo. Ọba ni Jésù. Pásọ̀ ríran ni sí àbúrò ẹ̀. Ó ní ọmọ ológo ni o. Ó ní ògo ẹ̀, ó ní kò ṣeé fọwọ́ bò. Ó ní ògo tó máa ní olóhùn ló máa gbé ìdílé wa ga. Òun ló máa jẹ́ èèyàn nínú ìdílé wa. Ìwọ báwo? Kí ló fẹ́ rí sí ẹ? Wọ́n lè rí nǹkan kan sí ẹ. Ìwọ tó ṣe pé wòwò ló rí. Ìwọ tó ṣe pé bá ti mọ́kùnrin kan báyìí wàá mú mi wà lélẹ̀ ìkú. Yé! Ayé mi o! Mo gbé! Ibo ni báàrù yìí gbà? Fátọ́lá, wọ́n ló pàkúrò ẹ̀. Ìgbà mi, ọmọ ìyọ́wọ́ bàbá ni wọ́n ibi ni wọ́n dẹ̀gẹ̀ láwọn méjèèjì lórí. Kì í ṣọba kọ́. Tó bá jọba kọ́ ni àdé tó nípa ìjọba kọ́ ni. Fátọ́lá! Ọmọ mi. Alámọ̀rẹ́ ariwo tẹ́ ń pa ń gẹ̀gọ́ sí. Èyí tó jù lọ́rọ̀ yìí, ẹ̀yin gangan lẹ́fà. Èmi. Gẹ́gẹ́ bí abiyamọ gidi àti àgbàlagbà tó tóbi, tí wọ́n bá tilẹ̀ sọ̀rọ̀ fún mi, tó yẹ kẹ́ ẹ sọ lójú ìkọ̀kan nínú àwọn ọmọ yìí. Ṣé o tí mo fi jẹ mi nìyẹn?
ìwọ náà. Olówó. Tó o bá ti wá sọ̀rọ̀ létí ìwọ tí o ní ọpọlọ ṣó o ní ìwà tó. Ibo ni mo fẹ́ gbà? Tẹ́ni máa rọ tèmi fún. Kò sí wàhálà. Tẹ́ni mo fẹ́ sọ fún. Tó bá di Monday, take you to court. Ẹ jọ̀ọ́ ẹ wò ẹ ṣàánú mi. Ọmọ méjì tí mo bí nìyẹn. Ìkan ti kú, ẹyọ kan tó kù ní ẹ wò. Àbúrò ẹ̀ ló pa, èmi ni mo bí ọmọ tó pa ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹyọ kan tó kù ní. Tẹ́lẹ̀ iná bá tún lọ. Tèmi ti gbé mi ò ní kankan mọ́. Kò sẹ́ni tí mo fẹ́ fojú jọ láyé mọ́ mi ò lọ́mọ kankan láyé mọ́ ni ẹ jọ̀ọ́. Ìrànlọ́wọ́ kan tí mo lè ṣe fún yín. Ẹjọ́ tó wà nílẹ̀ láàárín òun àti ìjọba ni. Dàrọ. Ọmọ lọ́la ti parí. Mo lè ṣe fún yín o màmá. Mo ní àmọ̀ràn pé kẹ́ lọ wá lọ́ọ̀yà tó gbójú tó mọ iṣẹ́ ṣe. With that, you might have a case in the court. Ẹjọ́ ẹ jẹ́ kó pa mí. Ojú mi ò tún gbọ́dọ̀ rí mi. Ojú mi ò gbọ́dọ̀ rí mi. That girl's life was just wasted for no reason. You know what? I can't stop thinking about it. Because kini ó kàn rí bákan lójú mi ni. Àṣé gbogbo àwọn nǹkan tá bá ń ṣe nínú àwọn movies wa gbogbo àwọn nǹkan tá máa ń preach níbẹ̀. Àṣé àárín àwa gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀ ló ti máa ń ṣẹlẹ̀ nígbà mi. Because wá wò pé kí ni nǹkan tó le tó yìí? Kí ló ṣẹlẹ̀? Ẹ̀gbọ́n Bánkẹ́ ó dẹ̀ ń torí pé òun jowú àbúrò ẹ̀ nítorí pé òun envy ẹ̀. Ó dẹ̀ pa dànù. Ó dẹ̀ pa. Kò tiẹ̀ ro ti kárí àwọn ọmọ yẹn, kò ro future ẹ̀, kò tiẹ̀. No. Auntie, ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà o. Ẹjọ́ ẹ̀gbọ́n yẹn náà kọ́ o. Màmá tó jẹ́ àgbàlagbà tán tó wá ń ṣe láńgbáláńgbá. Àwọn ló yẹ ká báwí náà. Because báwo ló ṣe máa tọ́jú oníkà mẹ́sàn-án kà? Kò séèyàn tó lè jẹ́ náà, á jókòó, á ronú ara ẹ̀ wò. Ó kàn jẹ́ pé ẹ̀gbọ́n yẹn náà ó go to the extreme ni. But tolerance level wa àti bá ṣe lè gba nǹkan sára ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Káwa ṣáàtì ẹ̀ máa dúpẹ́ pé Ọlọ́run yọ wá nu gbogbo wa láì. Àwọn àbúrò mi, mo ń dúpẹ́ gidi gan ni o. And I have learnt my lesson. Because mo ṣe wá realize ni pé as a public figure, ó lójú nǹkan tí èèyàn gbọ́dọ̀ máa sọ níta àti nǹkan tí o gbọ́dọ̀ máa ṣe. Because whatever you do or say negatively can be used against you. Exactly, because that was what happened in this case. Ẹ̀yin nìkan ṣàkọ ni actress tó wà níta. Èmi náà ti learn lessons mi o. Ibi téèyàn ti máa sọ̀rọ̀ èèyàn mo èèyàn tó máa gbọ́ àti actions wa náà. Gbogbo àwọn ẹ wo at this level, I think everything should just be based on professionalism. Ẹ lọ sí set, ẹ fẹ́ lọ act ni. Bóyá kú lọ́n wá gbé sí yín lẹ́gbẹ̀ẹ́, bóyá ajá ni, bóyá ẹran ni o. Kẹ́ṣà ti ṣe tí. Àti pé sórí at this point, èmi gan mo máa fi wà kún wà. Bẹ́ẹ̀ ni mo sọ. Èmi fúnra mi personally mo mọ̀ pé wà mí ò dáa. Sórí fame ó máa ń rúbọyàn lójú ni. Ó mọ̀ pé ìgbà míì téèyàn bá bára ẹ̀ níbi tí ò ti expect. Sọ́wọ́n kìíní yẹn máa ń gúnyàn. Bẹ́ẹ̀ ni pé òkè mi ni mo tó báyìí, èmi ni mo dà báyìí. Àwọn àgbàlagbà dẹ̀ sọ wípé ìgbéraga ló máa ń ṣíwájú ìparun. I need to change my ways. Gbogbo tí n bá ti dé location tí mo máa kanra mọ́ àwọn èèyàn, tí mi ò ní respect director, tí mo máa bú àwọn crew, tí mi ò ní fún anybody ní any regard, I am going to change for good. Tí n bá ti dé location báyìí,
gbogbo àwọn kúrò yẹn pátápátápátá ó ní máa fa ojú wọn mọ́ra. Ẹ ní ìdá ti fa ojú wọn mọ́ra àǹtí ẹ̀yin ṣáà jẹ́ ká ṣiṣẹ́ ta ní láti ṣe tẹ́ bá ti ṣiṣẹ́ yín kẹ́ kúrò ń bẹ ẹ ní business pẹ̀lú anybody iṣẹ́ ló pààyàn pọ̀ so it's just like pé èèyàn lọ sọ́fíìsì náà now ó dà pa wàhálà kan kí emotions bọ̀ ẹ wo. ká ṣáà máa ṣọ́rọ̀ ẹnu wa òun ló ṣe kókó. àǹtí ẹ wo. nǹkan tá a máa sọ àti nǹkan tá a máa ṣe as a public figure it is very important. Very important o. Nǹkan tójú mi rí nínú ibi tán tí wàá mọ̀ yẹn. Kí ló ṣe ni ọlá tó ṣe báyìí? Ṣé mo ránṣẹ́ ni? Tó bá tiẹ̀ jẹ́ pé lóòótọ́ ni máa ṣe wedding kí ni mò ń sọ? Àbí pé tó bá jẹ́ pé lóòótọ́ náà ni mò ń plan pé bí a mo fẹ́ ṣe wedding àbí mi tẹ̀ mọ́ bó ṣe put ẹ̀ mo tẹ̀ ti dà mí lórí. Wọ́ jọ mi ò wá fún síbí báyìí fún ẹjọ́ wẹ́wẹ́ tó ń bá mi sọ yìí o. Mo kò fẹ́ bí ẹni mo dẹ̀ fẹ́ kó fún mi ní answer. Ṣé lóòótọ́ ló fẹ́ ṣe wedding àbí òótọ́ kọ́? Òótọ́ kọ́ ni mo fẹ́ ṣe wedding, òótọ́ kọ́, simple. Báwo ni mo ṣe máa ṣe wedding? Ṣé téèyàn bá máa ṣe wedding ṣọ́kùnrin nìkan máa ń dágbére ẹ̀ lọ sí church á sọ pé òun fẹ́ ṣe wedding ni? Ṣé béèyàn kan lèèyàn máa ṣe wedding pẹ̀lú ẹ̀? Mi ò dẹ̀ lóbìnrin méjì, obìnrin tí mo ní náà láyé mi, ìwọ ló jókòó yìí. Báwo lèèyàn ṣe ní ṣe kínní? Bẹ́ẹ̀ ni aláṣẹ pè mí tó ní o fẹ́ ṣe wedding, bó tún ṣe mú mi, bẹ́ẹ̀ ni nìtọ́ ń pọ̀ mí, kódà mo fẹ́ máa bì gan. Ìwọ ló fa gbogbo yẹn sí rẹ lọ́rùn o. Love ló ń ṣèyàn náà. Kí ló ń ṣe?